jẹ́ kí n fojú mi ríran, kọ́kọ́ mi ṣí payá, ìfẹ́ mi máa sọ̀rọ̀. tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú déédé àsìkò yìí o. Olódùmarè á wà pẹ̀lú wa o. àní ṣìṣe àní ṣìjẹ àní ṣìmú láṣẹ Èdùmàrè. tó Ọlálékan Àkànjí kọ́ ló kí yín pé a kú déédé wòyí. mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí kú ààwẹ̀ ẹ̀kúṣẹ́ ládá. bẹ́ẹ̀ ni mo kí àwọn kìrìsìtẹ́nìtì pé ẹ kú ọdún àjíǹde ayọ̀ yóò máa jẹ́ fún wa. Ọlálékan Aṣíwájú yín rèé, ọmọ bàbá níjẹ̀rú Ògbómọ̀ṣọ́. mo ń kí yín káàbọ̀ sórí ìkànnì OJBTV Yorùbá, níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò ẹ jẹ́ ká sọ tiwa. ẹ jẹ́ ká sọ tiwa lètò lọ́jọ́ ti tèmi, níbi tá a ti máa sọ ń pa ìdààmú ẹgbẹ́ márùn-ún. kí ni ìdààmú tó ń kojú ẹgbẹ́ márùn lọ́wọ́lọ́wọ́? gbogbo èyí náà lẹ́ẹ̀bà wa dá sí. mi ò ní sọ nǹkan kan, ṣùgbọ́n ẹ̀yin lẹ́ẹ̀bà wa dá sí. ẹ̀yin lẹ́ẹ̀sọ̀ ń pa ẹ̀, ẹ̀yin lẹ́ẹ̀dájọ́, ẹ̀yin náà lẹ́ẹ̀mọ ìdààmú tó ń kojú ẹgbẹ́ márùn lọ́wọ́lọ́wọ́. tó o bá ṣe ń ṣètò lọ́jọ́ tèmi, alálejò pàtàkì tí ó bá wa dá sí ètò ìbásíkò bá tó, wọn á bá wa fọ̀, ẹ gbóhùn wọn ni ẹ lè ráwòrán wọn lọ́jọ́ ti tèmi. orúkọ wọn ni Alhaji Abdulrasheed Adédèjì Bello, tí gbogbo èèyàn mọ̀ sí Insha Allah Dejisco. tó bá tó àsìkò ẹ mọ̀ gbóhùn wọn. kínní kan ni mo sọ fún yín níjẹ̀jọ́ pé bí a ṣe dẹ́gbẹ́ MAN sílẹ̀, bí ẹgbẹ́ MAN ṣe pín sí ẹlẹ́kàjẹ̀ka níbi tí wọ́n ti ń ṣàkóso zonal level, constituency, state àti national. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní ìpele bẹ́ẹ̀ náà ni wọ́n láwọn tó ń tukọ̀ ètò wọn nípele ọ̀hún. ṣùgbọ́n kí ni nǹkan tá a fẹ́ sọ lọ́jọ́ tèmi? ó ní pé bó lẹgbẹ́ tó tóbi tó báyìí, tó jẹ́ ìránṣẹ́ tó ń ṣègbè lárugẹ fáwọn òṣèré jákèjádò ilé wa, tí ó ṣe máa kojú ìṣòro. kí ni ìṣòro ọ̀hún gan? mò ń bọ̀ wá. Kínní kan ni mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi mọ̀ o. ó ní pé mi ò wá sórí ètò láti wá bà orúkọ ẹnìkan jẹ́, láti tako sáàlà aṣọ ẹnìkan. mi ò gbétò ìkalẹ̀ pé láti lè bà orúkọ ọmọlàkejì mi jẹ́. torí ẹ̀ mo sọ fún yín pé mi ò gbowó lọ́wọ́ ẹnìkankan o. mi ò tẹ́wọ́ mi gba 10 kọ́bọ̀ rí lọ́wọ́ ọ̀kan ẹni yòówù tí ó ṣe alákòóso tàbí ọmọ ẹgbẹ́ márùn. bàbá ríru ẹ̀ níbẹ̀ ó lè wá sórí afẹ́fẹ́ wá sọ̀rọ̀ pé ìgbàsíwájú Ọlálékan Àkànjí mo gbowó lọ́wọ́ àwọn àfi mo gbowó lọ́wọ́ ẹnìkan. ṣùgbọ́n torí kó lè bá a dá onìkan tí à ń gbé yẹ̀wò. ṣáájú ni mo ti mọ Alhaji Waheed Oyèdìran Mosebọ́lá tán. mo mọ̀ bí ẹni mo rú, ṣùgbọ́n kò lè sọ pé mo gbé bùkátà mi dẹnu ilé o tàbí láti bẹ̀bẹ̀ fún nǹkan kan. mo mọ Comrade Surajudeen Amusa tó jẹ́ ààrẹ lẹ́gbẹ́ MAN lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni tá a bá rántí olóògbé Anthony Ọbáfẹ́mi tí ó jẹ́ ààrẹ àná lè tó papòdà nínú ẹgbẹ́ MAN. gbogbo àwọn wọ̀nyí mo mọ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ pé mo wá bẹ̀bẹ̀ fún nǹkan kan táfi wá sọ pé bóyá ni mo fi ń ṣègbè lẹ́yìn wọn. ihun tó fẹ́rẹ̀ ìdí tí mo fi ṣètò ẹgbẹ́ MAN lẹ́yìn ó ní pé ṣáájú àwọn ọmọ ẹgbẹ́ kan wọ́n á kàn ṣàdédé
kọ lẹ́tà sí mi pé ṣé òjìire bí ẹ̀gbọ́n kankan tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ MAN ni àbí kí ló dé tẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ sí àbí asa àti mọ̀yìn lánàá náà àwọn tó ń sọ̀rọ̀ nípa nǹkan tí ó bá kù díẹ̀ káàtó nínú ẹgbẹ́ MAN náà àbẹ́ ti gbowó ni gbogbo ẹ̀sùn yìí ló wà lákọsílẹ̀ lọ́dọ̀ mi ṣùgbọ́n gbà mo wá wò ìfẹ́ àwọn aráàlú ló yẹ kó ṣẹ lọ́kàn àwa tá à ń ṣètò ohun tó mú mi dá sí ṣòro ẹgbẹ́ MAN rẹ̀ ṣùgbọ́n ẹni àkọ́kọ́ tí mo lọ bá tí mo pè pé Aláàjì mo ṣe bọ́lá tán kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ MAN àwọn èèyàn yín fẹ̀sùn kàn yín wípé ẹ wà nínú àwọn tó ń dá ẹgbẹ́ MAN ìfẹ̀sùnkanni lélẹ̀ ẹ jẹ́ ká gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ipa wo lẹ̀yin kó bó ló ṣe jẹ́ kí ló kàn yín kí ló kà wọ́n tọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ta àtijọ́ mọ́ra tipẹ́ ṣùgbọ́n gbogbo èsì mo ṣe bọ́lá tán àfi bí ìgbà pé èèyàn fúnni lóko òdí ọ̀pẹ sán nígbà tí mo rí pé a jọ sọ̀rọ̀ dáwọn ààyè kan mo gbọ́ tó padà pa gbogbo àwọn nǹkan tí wọ́n sọ fún mi wọ́n padà parẹ́ kó tó di pé mo gbọ́ mo láti yí ọwọ́ mi sọ́tún ààrẹ ẹgbẹ́ MAN Surajudeen Amusa báwo ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ gan-an nínú ẹgbẹ́ MAN yìí etí wa ti kú báyìí kásá báyìí káwòdì gbogbo nǹkan tí Comrade Surajudeen Amusa sọ gbogbo ẹ̀ ló wà lákàsílẹ̀ a kì í gbọ́ ẹjọ́ ẹnìkan dá gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ pé a gbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni ṣùgbọ́n tí ìgbà tún bá béèrè ó ló ń fún mi lóko òdí ọ̀pẹ sán yìí máa ní ẹni tí ó bá fọ nǹkan yán ó gbọ́dọ̀ gbọ́ lọ́tún gbọ́ lósì ìdí èyí ló jẹ́ kí n tọ àgbà ọ̀jẹ̀ nínú àwọn ẹgbẹ́ MAN lọ ìyẹn Alhaji Abdulrasheed Adédèjì Bello tí gbogbo èèyàn mọ̀ sí Inshallah Dejisco pẹ̀lú àṣẹ Ọlọ́run bá a ṣe ń ṣètò lọ́wọ́ wọ́n á pè wá sórí ètò kí ẹ lè gbọ́ látẹnu wọn àti tí Alhaji Mosebọ́lá tán sọ àti tí Surajudeen Amusa ti ṣe ààrẹ ẹgbẹ́ MAN tó sọ gbogbo ẹ̀ láàmú wá fún yín ṣùgbọ́n nǹkan kan ni a lè mọ́ parí ẹ̀ lọ́jọ́ ti tèmi o torí ìṣẹ̀lẹ̀ tó kẹnú tó gbòòrò ṣùgbọ́n nǹkan kan ni màá fi dẹ́yìn tí ẹ̀ ń gbọ́ wa àtẹ̀yìn tẹ́ ẹran wa ń ṣẹ́ lójú pé pẹ̀lú àṣẹ Ọlọ́run á yanjú ètò yìí á yanjú ọ̀rọ̀ yìí kó tó di pé àwọn nǹkan mi sọ àgbọ́yé o kò jẹ́ bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lórí ẹgbẹ́ MAN. ẹgbẹ́ MAN play. tí mo bá wíran kí la fẹ́ ṣe sí ọkàn tó rẹwà ò yọjú sí ni tó bá yọjú tán tí mo bá wíran kí la fẹ́ ṣe sí. tó bá a ṣe ń retí àlejò wa láti pè sí orí ètò báyìí tó bàbá ti wà ní ìkàlẹ̀ láti mọ báyìí lọ. tó ẹ wá sá o ẹ kú ojúmọ́ o ẹ kú déédéé wòye o ẹ wá sá o ẹ kú déédéé wòye a kú ọdún o adẹ̀kú òǹgbẹ. èmi ń gbọ́ yín báyìí. pẹ̀lú náà gbọ́ bẹ̀ mo máa ń gbọ́ náà bẹ́ẹ̀ ni.
bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ lábẹ́ ẹ mọ̀ bá wa gbóhùn sókè àwọn tó wà nílé ń gbọ́ yín kétékété bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa yìí. àwọn tó wà nílé wọ́n ń gbọ́ yín báyìí. ok ẹ bá wa kí gbogbo àwọn tó wà nílé o. tó ẹ fẹnu yín kí wọn ẹ ti wà lórí afẹ́fẹ́ báyìí. àṣẹ o. ẹ jọ̀ọ́ kí ni orúkọ ẹni tí mò ń bá sọ̀rọ̀. orúkọ tèmi ni Alhaji Abdulrasheed Ademeto tí gbogbo àgbáyé mọ̀. àgbọ́yé o. mo wà ní ọ́fíìsì ibi mo ti ṣiṣẹ́ wà ní Èkó ní Ademeto àgbèyé. Ó lè jẹ́ kọ́nú àwọn alàgbà ẹgbẹ́ kan tó ń pè ní ẹgbẹ́ MAAN. Mo ti ṣe kánsẹ́lọ̀ rí. Mo ti lè ti ṣe ọ̀pọ̀ bó ti ṣe tí wọ́n rẹ́ sọ̀rọ̀ pàápàá. Ọ̀pọ̀lọpọ̀ kan ni mo ti ṣe ní káńsù. Àmọ́ àwọn mi ò mọ̀ bóyá kò sí àsìkò púpọ̀. Ó ti jẹ́ kí n dárúkọ àwọn yòókù. Àmọ́ láti fikún ọ̀rọ̀ mi kò ti ṣe káńsẹ́lọ̀ mo ti ṣe supervisor council. Mo ti ṣe àmà parking authority. Mo ti ṣe àmà traffic authority náà ní Lagos Island. Mo ti jẹ́ kọ́nú àwọn leader ní Lagos Island. Ṣe jẹ́ gbogbo nínú ẹgbẹ́ MAAN. ẹgbẹ́ MAAN. Ṣé wà ní gbogbo ẹgbẹ́ MAAN? Ṣé gbogbo àwọn ipò tẹ́ dìmú yìí sínú ẹgbẹ́ MAAN ni? Kì í ṣe nínú ẹgbẹ́ MAAN. Kánsílọ̀ sínú ẹgbẹ́ MAAN. Ètò òṣèlú nìyẹn. Àwọn parking authority ètò òṣèlú nìyẹn, ètò ìjọba aráàlú. Alájídé jísù. Ìyẹn ló jẹ́ ti MAAN. Ìyẹn ni mo fi jẹ́ ìkọ́nínú àwọn alàgbà. Mo dá ẹgbẹ́ yẹn sílẹ̀, ẹgbẹ́ MAAN ló ti kàtà sílẹ̀ àtọ́sẹ́rọ̀ Nàìjíríà. Ibi tí a fẹ́ lọ gan-an ládé yìí ọ̀rọ̀ ẹgbẹ́ MAAN látorí ẹ̀ pè yìí ní ẹnu bíi ó ti tójọ́ mẹ́ta kan tí a ti ń gbọ́nu awuyewuye tó wà nínú ẹgbẹ́ MAAN. Ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà lẹ́gbẹ́ nínú ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria a fẹ́ kí ipò wo lẹ dìmú báyìí. Gẹ́gẹ́ bí olùsọ̀síwájú mo jẹ́ ikọ̀ gbòógì nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí àgbàlagbà. Wọ́n bá ní àgbàlagbà tó dá ẹgbẹ́ sílẹ̀ kọ̀ọ̀kan mo jẹ́ kan nù wọn. Ìgbọ́n lọ́wọ́lọ́wọ́ ìbò wọ́n fi ṣe alága ètò àti ṣe ìparí ìjà lórí awuyewuye láti gbé àlàáfíà ìjọba nínú ẹgbẹ́ yẹn. Èyí náà fi ṣe alága kí n ṣe ètò. Ìyẹn ni pé ẹ̀yin lálága tí wá ojútùú sí ìṣòro tó wà láàrin ọmọ ẹgbẹ́ sí ọmọ ẹgbẹ́. Láàrin ọmọ ẹgbẹ́ sí ọmọ àtọmọ ẹgbẹ́. Ṣáájú kí a tó padà sórí awuyewuye ẹ jọ̀ọ́ ìgbà wo ni wọ́n dá ẹgbẹ́ MAAN sílẹ̀? Àwọn mélòó ló ṣèdásílẹ̀ rẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tá a dá ẹgbẹ́ yẹn sílẹ̀ àti lè sọ pé iye èèyàn báyìí ó ṣòro díẹ̀. Nítorí pàtàkì máa dẹ́gbẹ́ yẹn sílẹ̀ ọlọ́mọ ẹ̀ka yìí wà náà. Ìkọ́nù wa ni wọ́n ń gbà yẹn tó sọ pé wọ́n fẹ́ kó máa ṣe àdàbọ̀ sí orin àwọn ìdáwọn olóyìnbó pè ní kẹ́rọ̀ máa piracy. Ẹni lọ́tẹ̀ fún yẹn jẹ́ tó lórúkọ wọ́n pè ní Alhaji Alasko. Ẹ̀rọ tó wá mú èèyàn kan náà fẹ́ pé mi mo lọ gba ẹlẹ́ni station wọ́n pè ní Alhaji Bisi. Ìyẹn ló wá ṣàlàyé fún mi pé gbàgbé wọn kó wà station mo lọ station wọn á ní ìkọ́wá bá bá lọ́mú mi fún ká má tó gbà yẹn o. Nítorí mú ẹ̀yìn méjì ìdísò ló bá kan o. Lèmi fi bẹ̀rẹ̀ sí ń polongo káàkiri pé ẹ̀yin tẹ̀ ṣiṣẹ́ ìlú yáyáyá ẹ̀pàtẹ́ ìtìnà. Oyè ẹja ká lọ parapọ̀ nìkan kábẹ́ẹ̀tì ṣe ètò.
láti máa lọ rí àwọn tí wọ́n lórí láti máa gba àṣẹ lọ́wọ́ wọn láti lè máa polongo wọn. Nísìnyí wọ́n ti láwọn ògbà pé kákan máa polongo láti fa àgbàṣẹ. Kó tó di bó máa di kan tí agbára ọ̀gbìn ká náà. Ìyẹn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò yẹn ọjọ́ náà náà. Kó tó dípò àná ṣe ìpàdé lọ́dọ̀ wọ́n lè dà láti ní ọtí orúkọ ẹ̀ ní dúbàpọ̀ bí a ti bá bọ̀ ọ̀nà àwọn tí orúkọ wọn. So àwọn náà ti ṣe ọtí jẹ́ ọlọ́run ló pè sí. So gbogbo ọgbà yẹ ẹ̀wọ̀n pé a lè gbé rẹ́kọ̀d ìkọ́ta kan ní ń ta àjọ mi àti abẹ́ tó wá ní pé kí n dárúkọ àwọn tó yẹ pé àwọn tó yẹ pé a lè sọ pé àjọ bẹ̀rẹ̀ sọ́ọ̀bù ìyàjọ ṣe wàhálà ìgò ọ̀pọ̀lọpọ̀ tí kú ẹ̀ka kan sọ pé àwọn àbí ogún nígbà yẹn. So èkó nìkan ní ẹgbẹ́ ẹ wà láàárín Lagos Island pàápàá nìkan ni. Nígbà tó lè níbẹ̀ kí ẹ̀kọ́ gbẹ́ pé èmi ni máa ń ṣe gbogbo kẹ́sẹ̀tì wá síwájú ìgbé àwọn live play tó bá ṣe gbà yẹn. So àǹfààní pé káwọn èèyàn wá ra kásẹ̀tì lọ́dọ̀ mi mo fi sọ fún ọ pé kásẹ̀tì tẹ́ra yìí kọ́ bá ti ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sọ́ fún ọlọ́run kọ́dọ̀ kórajọ o àbọ̀ abáyé o àbọ̀ àti méjì o opportunity yẹn àǹfààní yẹn làbí kó ẹgbẹ́ jọ kí wọ́n gbà yín lásìkò ẹgbẹ́ ẹ̀rẹ́ ti wá gbòòrò sórí pé ó ti kó Lagos Island ó ti bọ́ sí gbogbo ìlú Nàìjíríà. nínú gan-an àwọn kan tiẹ̀ tó wà ní ìlú oníkejì jẹ́ pé àwọn náà ní àwọn ní ìfẹ́ ṣe. wọ́n gbà tó ti jẹ́ pé bàbá máa ṣe registration Basic Advertisement Association of Nigeria lápẹ̀ àti external àwọn èèyàn wọn tó wà lórí ìta àtìkù ìlàjẹ gbogbo ya tó lórí pé Nàìjíríà nìkan ló iṣẹ́ díẹ̀ sí. ó dà ẹ ṣé gan-an Alhaji Dejisco. Nǹkan tí mo fẹ́ béèrè báyìí ni pé nígbà tí ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ tí gbogbo ẹ̀ ti ń lọ tí gbogbo ẹ̀ ti ń rí bó ṣe rí kí ni àwọn ìṣòro wo lẹgbẹ́ MAAN kojú nítorí àkókò wa. àmì àpèyà àtọ́fọ́nà kò sí bàbá wo Jésù Kristi tí àwọn amọ̀ ní àbábísà lè ṣàlàtọ̀ àṣàlà òun náà ó kojú ìṣòro púpọ̀ ní ó bẹ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wa bá àtẹ̀síláyé àti àyíká nínú ìlú náà. àbẹ̀tí wọn fún sábà náà lè sàánà ọ̀sánà òun náà ní tiẹ̀. tó kò sí gbogbo tó má máa dá láyé ó láti rí ìrètí pé ìṣòro díẹ̀ díẹ̀ máa wà. ẹgbẹ́ MAAN ìṣòro tó wà ní ẹgbẹ́ MAAN kò kọjá ọwọ́ àwọn ọmọ ẹgbẹ́ fún ara ẹ̀. MAAN ò gbé ṣòro kọ̀ọ̀kan fún wa lẹ́yìn pé MAAN ó pèsè jíjẹ pẹ̀lú agbára Ọlọ́run ni ó pèsè jíjẹ ó pèsè gbọ́nà fún gbogbo wa bí o ti dáa lóko bẹ́ẹ̀ ṣiṣẹ́ mi rọrùn. ṣùgbọ́n ṣe pọ̀ pé tó bá ti di pé ọwọ́ jọwọ́ ẹlòmíì ò nígbàgbọ́ pé Ọlọ́run ló ń ṣe ọlá ẹlòmíì ìgbàgbọ́ ẹ̀ ni pé ìlú nínú ọmọ kí lè ṣe jù nínú lówó jù láàrin ẹgbẹ́ ẹbí tẹ̀yìn lówó ìlú yẹ kí lè bá sọ̀rọ̀ kí wọ́n máa ní kí lè máa mì àbí kéèyàn kó pé èdè lórúkọ mi hàn jù kí má ti ń bọ̀ kí lè máa mì lẹ́wọ́ àti dé fún mi. Gbogbo kọ́ yìí ni ó kọ́kọ́ dá wàhálà lẹ̀. Àwọn kan wo owó pé ẹgbẹ́ yóò jẹ́pẹ́ òun akọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Oníkàlùkù mọ tó ti kọ́ṣẹ́ wù akọ̀wá ń parapọ̀ ní. Ṣùgbọ́n dandan ni ká fi ọ̀wọ̀ fún ẹ̀tọ́ náà bá ti ṣe olórí. Bí kan sọ pé àwọn alága ẹgbẹ́ MAAN ìwọ ni wọ́n bá ọkọ̀ ní trọ́sí àwọn tó dàbí ìgbà tó yẹ kó jẹ́ láńlọ́ọ̀dù ẹgbẹ́ ẹ̀ gọ́gọ́. So àárín àwọn náà ò dán torí pé ọmọ ẹgbẹ́ náà ń dá àárín wọn rú. Ọlọ́run máa ṣe wá lóníṣẹ́ Ọlọ́run máa ṣe wá lóníṣì. Ilé ìwà ti ní ìgbàgbọ́ sọ́nà tó dáa yóò lè ní sùúrù gbà ní nǹkan máa ń dà. Pé ajákẹ́rẹ́ àbóyẹ kó lè wá máa sọ pé Ọlọ́run kan ò sí. Wọ́n gbogbo ẹ̀dùn náà a ní ìṣòro púpọ̀. Alhaji àdúgbò náà pé wọ́n kò lọ pé iṣẹ́ ẹ̀ ní ìlú torí iṣẹ́ ẹ̀rọ tí èmi ṣe ń sìn
pé kí n rí pé àlàáfíà jọba ní alájì kó má ti wà lákọ̀ọ́kọ́. ẹ gbọ́ ṣé pé nǹkan gbéṣẹ́ fún mo mọ̀ nípa ẹgbẹ́ yẹn gbọdọ̀ mọ̀ pa iṣẹ́ púpọ̀ kódà yípa sọ̀rọ̀ sí ìlú tí ó sọ̀rọ̀ yìí mo ti wọ 5 years. pẹ̀lú ẹ̀ náà mo ìwà lẹ́nu iṣẹ́ yẹn tí ó ti bọ́ bóyá mo rán ọmọ jáde ní fúnra mi mo ìlú jáde gẹ́gẹ́ bí ìtẹ̀sí mo ní sẹ́pẹ́. alájì ẹ jẹ́ kí n bi yín léèrè ìbéèrè kan báyìí. kí sagbára òun náà o ìsagbára rẹ̀ rí o wọ́n kò ti fi síwájú ọlọ́ọ̀ pé láti ọ̀tọ̀ pé ètò ìfowó yẹn náà jẹ́ kí n yọjú. nítorí àwọn ọkọ̀ tó dojúkọ wá pọ̀ ṣùgbọ́n èèyàn láti máa sọ̀rọ̀ torí àsìkò ó kó ọbẹ̀ tí mo sọ yẹn. ẹ jẹ́ kí n alájì ètò yìí ìgbàgbọ́ fàfàtẹ́yìn ò kọjá pé ẹbí ìsọlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìsọlẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ káńtẹ́lọ̀ yìí ṣe fáìsọ̀n. so mo jẹ́ kọ́kọ́ ọtíṣà fẹ́ pé lásìkò ìdìbò bá dé báyìí nígbà tẹ́ pé mo ṣẹ̀ lọ ìṣòkù ṣẹ́gun kò jẹ́ kí ráyè mo tẹ̀ ṣàlàyé fún ẹgbẹ́ náà fi ṣe olórí gbogbo alẹ́nu tó jẹ́ president ìkọ́jọ ọkọ̀ fún mi ní àìsí ẹ̀. alájì lẹ́yìn ìgbà ẹ̀dọ́ la tó ní ọdún ààwẹ̀ ó tún bẹ̀rẹ̀ ẹ̀yin náà dẹ́kọ̀ bí àwẹ̀ ti máa ń rí lára tó bá ti gbé gbàgbà bá pe ọmọ ẹgbẹ́ àti bá pe àwọn èèyàn tó ti gbé ajíbẹ̀tì máa wáyé àwọn akọ àwògbé lásìkò àwẹ̀ yìí náà kí tó ráyè fi farabalẹ̀ pé ọlọ́wọ́ bá tó láti gbogbo kan ti bá wọn sọ kọ́lọ̀ pẹ̀lú sọ kó bá jẹ pé bóyá ní lẹ́nu ọ̀rọ̀ gbogbo ètò yẹn ló ń fà tó fi dà pé àìsàn díẹ̀ wọ́n lẹ́yìn àwẹ̀ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ náà wọ́n dúdà tó pé gbogbo ara lọ. Yẹ́nì mi ò fẹ́ dákọ̀. alájì tó pẹ́ tó bá tó tún kọ̀ ṣe. ẹ ló sà. mo fẹ́ béèrè ìbéèrè kan pé torí àìsùn àìwo ó níbi téèyàn ń ṣe é sí ni àwọn ọmọ ẹgbẹ́ kan ló ta mí nídìí kan tó jẹ́ kí n máa ṣèwádìí láti mọ̀ pé kí ni ìṣòro tó wà nínú ẹgbẹ́ máànù ṣùgbọ́n àwọn kan ní pé lóòótọ́ ní tí mo fẹ́ béèrè báyìí ni pé ṣé lóòótọ́ ni ẹgbẹ́ máànù pín sí méjì wọ́n ní ìkan former president Alhaji Mose Bọ́látán ó ń darí àwọn ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ máànù comrade Surajudeen tó jẹ́ present president báyìí àti àwọn àgbà ẹgbẹ́ BOT wọ́n ń ṣèṣàkóso àwọn ẹgbẹ́ àwọn ìhà kan ṣé lóòótọ́ ni gbogbo àpín sí méjì ó wà nínú ẹgbẹ́ máànù. Tẹ̀bá ní ẹgbẹ́ máàlù tẹ̀bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe lè fẹ́ ṣe lè kọ́sàn. Èmi ò nígbàgbọ́ pé ẹgbẹ́ tí méjì di ọ̀dọ̀ tèmi lọ́nà pàwọ́ yé wà. Nítorí pé constitutionally ó yẹ kí gbogbo àpọ̀ pé tẹ́gbẹ́ bá pé méjì bẹ́ẹ̀ tó bá ní ìmọ̀ àtòyé ó yẹ kó lè mọ̀ pé ẹgbẹ́ tó méjì kó dẹ̀ mọ̀ pé ìdí báyìí ló ti pé méjì. Ẹgbẹ́ máàlù òfin méjì bàbá bára wa jà pé mi ò gbọ́ tiẹ̀ ò gbọ́ tèmi ó di àtọ̀ sí pé ẹgbẹ́ tí kò síbi tí ó lẹ̀ sí inú APC wa náà àwọn kan bá wà tán bá ní wọ́n ní gúùpù kan àwọn kan bá wà tán bá ní wọ́n ní gúùpù kan ṣùgbọ́n tó bá ti di àsìkò tá a bá fẹ́ ṣe election a máa ń parapọ̀ ṣe lò jẹ́ni tá a bá wá dé yẹ possibility bá fún àwọn kan sọ pé àgbà ó wọ́n ṣe yẹn ò jẹ́ wa lọ́rùn. ẹ jẹ́ kí n tún bi yín léèrè ìbéèrè kan. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ìdìbò sí ipò ààrẹ léyìí tó gbé comrade Surajudeen wọlé gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ máa ń wáyé àbí awúrúju kan wà níbẹ̀? Kò sí awúrúju kankan àbí táwọn bàbá ẹ bẹ̀rù ọlọ́run ló kù. Ìyẹn tó ń sọ pé kò sí bí èèyàn ti lè ṣe ẹ wo ètò ìṣẹ̀lẹ̀ náà ní APC lọ́wọ́lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n ti dìbò wọn ẹ̀gbọ́n bí Tinubu ṣe wọlé àwọn kan náà kò sí ìyàló yẹn ṣùgbọ́n pé kò sí ẹlẹ́sọ̀ wa ẹbí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí kíní kan ni pé kò sí bí ẹgbẹ́ ṣe lè rí èèyàn kí n dájú ìlànà dájú onírè lọ́dún òdòwò ìpawọ́ jẹ́ ìyá àgbàlagbà. òun ni pé ẹgbẹ́ náà sọ yìí àwọn kan náà dálé àwọn kan náà ní
wọ́n dàbí landlord ni àwọn àti so-called trustee. Àwọn ọlọ́mọ ètò bọ́dé pé ẹgbẹ́ ẹ̀ dúró. Àwọn ọlọ́dọ̀kù náà ṣe constitution ṣe gbá ṣe everything. Àwọn ọlọ́dẹ̀ sọ pé báyìí gbogbo gbàgbọ́dẹ̀ fẹ́ election ni wọ́n yẹ ká fọ́ọ̀mù tán olóko tẹ́síwọ́ọ̀mù. Àwọn ọmọdé bọ́lá tó mọ̀ wá níbi àjọ sọ ni ìníwà méjì lọ ní òkè o àwọn báyìí náà máa lọ dìbò gbogbo adé àgbì ìjọ náà. Torí mo jẹ bára tó yẹ wáyé former president wa ló ó lè jẹ ọmọ tàwa ìjọba wa nígbà kan. Adé ìgbàgbọ́ náà wà gbàgbọ́ náà tó ti ṣe gómìnà náà rí. Gbàgbọ́ náà lẹ́ka dára kó wá ṣe president tó àdúgbò náà ó ṣe president yẹn ọ̀sẹ̀ túlẹ̀. Ó lè ṣe dáadáa níwọ̀n bá tiẹ̀. Èmi gẹ́gẹ́ bí èmi ò rí àlékún mi ìdẹ̀ ní wàhálà ọ̀pọ̀ ẹ̀gbẹ́ ẹ̀. Pàtẹ́lẹ̀ ilẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn. Èmi rò pé kò gbọdọ̀ sí awuyewuye lórí pé ó wà ń bẹ́ẹ̀ jọ́ta àrùn sọ pé ọ̀nà owó nígbà ńlá máa gbà ṣe nǹkan báyìí lọ́dẹ̀ gbogbo abẹ́ ìlú lánàá mọ́tò gbogbo abẹ́ gbogbo báyìí láti láti. tó ó yá lẹ́ka àwọn kò pé ọ̀nà ẹ̀rọ tó ṣe kí ní òbí olóògbé ọmọ tó ti kọjá ṣe kí ní pé ní wọn bá bàtà bá ti jọ tó kò sọ̀rọ̀ tọ́lọ́ ọ̀dẹ̀ ti jẹ́rìí sí èmi òfin ti rè ojú pé ọlọ́run máa wà dà gbogbo táàbọ̀ iná la yìí máa jábọ̀ ìwájú ọlọ́run gbogbo kẹ́kẹ́ ti tẹ̀ bá lọ sí wájú lọ́wọ́ nígbà tí gbogbo àti lè sọ bàtà ti dé bó dé ètò wọlé ti wọlé wọ́n ti àná àfẹ́ tó lẹ́tà lè ní gbọ́ pé àwọn kan lọ sí kọ́ ó dẹ̀ nọ́mà bẹ́ẹ̀ bá lóun lọ sí kọ́ òtítí tí òfin ṣẹlẹ̀ ṣùgbọ́n dá ẹgbẹ́ bá wà wùdíà tí ó dá kí ó jẹ́ pé kọ́ọ̀tù ló dábàá lọ kọ́ọ̀tù tó ti pé àwa pé irú tókò làbẹ́ tókò ìyẹn lọ́dún lè wá ṣe ń sùn kéde rí wáìdì ó jẹ́ ẹ̀kọ́ tí ọlọ́run fún ní agbára nínú ẹgbẹ́ wàhálì gọ́ọ̀mẹ̀ntì wàhálì ó jẹ́ ẹ̀kọ́ tí ọlọ́run fún ọlọ́run agbára ìpọ́njẹ́ ọ pé bó ti lè borí wàhálì máa wò ó pé ẹni ipò tó wà nínú ẹni tí wàá bẹ̀rẹ̀ lẹ̀ ọ̀wọ̀ díẹ̀ gba máa fún gẹ́gẹ́ bí ẹni tó kọ́kọ́ wà nípò yẹn ṣùgbọ́n ìgbàgbọ́ tèmi kódà kó wá jẹ́ ọkọ̀ tèmi jí lọ́wọ́ náà fi ti wá ìyẹn débi bẹ́ẹ̀ ṣerú jẹ́ yẹn tó bá ti wà lórí títì ẹ̀ ẹgbẹ́ ti lè torí ọ̀wọ́ ẹ̀ tó bá wá kó mbẹ́ tó kéde pẹ̀lú ẹ̀ wọ́n ní bá sọ ọ́ tó ṣe wọ́n wọ́n àjẹ́ ọ̀nìkà ń pọ̀ tó tó èmi ò nílé pé ìjà kan tó le tó bẹ́ẹ̀ wá bóyá pàtàkì wá ń sáì láti wọ́n á bàjẹ́ máa pera wa pọ̀ bóyá máa ní bọ́ àlàyé tó múná ju rẹ̀ ìdẹ́gbọ́ yìí lọ. Èdè lọ́wọ́lọ́wọ́ ìmọ̀mọ̀ fún ọ̀rọ̀ ló ti kọ̀. So èdè ò dẹ̀ mọ́ kí ni wọ́n lágbórí kọ́ọ̀tù wọn lọ. Ọtí bá bẹ̀rẹ̀ sí ń pè wọ́n lọ́kọ̀ ká lórí kí ló fẹ́ à. Ọ̀gbẹ́ máa ń tún méjì ẹgbẹ́ kí kan. Bí wọ́n lè bí ènìyàn kọ́kọ́ kọ́ sọ pé ẹgbẹ́ tó méjì. Ẹ tó jẹ́ national president national secretariat ló wà lórí ìṣèjọba. So ẹni ọ̀dà association tó bá yìí jẹ́ orúkọ yẹn òmíràn láti lọ ṣe ẹgbẹ́ fò ní ìgbé afẹ́lọ́pẹ́ kórajọ bíbí kan lànà ṣẹpẹ́ níwọ̀n bá gbàgbẹ́ pé orúkọ yẹn lẹ́ ń lò tó ìgbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe lábẹ́ òfin lẹ́yìn ṣe mọ̀ ìgbọ́n bó wá rí ní tó wá di àwọn àrílẹ̀ náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ pé mi ò yẹ kó yọ pé mi ìfẹ́ báyọ̀ kọ̀ọ̀kan òjọ́ ìgbọ́n kémi ṣáà pé àlàáfíà jọba láàrin ẹgbẹ́ yẹn. tó àlàáfíà jọba pẹ̀lú àṣẹ Olódùmarè lágbára pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí à ń gbé yìí nǹkan tí mò ń jẹ́ kẹ́ mọ̀ ni pé pẹ̀lú àṣẹ Olódùmarè àlàáfíà ó jọba pẹ̀lú àwọn ìgbésẹ̀ tá a jọ ń gbé yìí ọ̀rọ̀ pọ̀ ìbéèrè pọ̀ tó ń tawọ́ tasẹ̀ nínú mi ṣùgbọ́n àkókò gbà mí láàyè láti béèrè nǹkan kan tí màá fẹ́ kẹ́ ẹ dá mi lò ní pé ǹjẹ́ tá a bá tún pè yín nígbà míì ṣé ẹ dá wa lò láti yanjú àwọn ìbéèrè tó wà nílẹ̀ àti èyí táwọn ọmọ ẹgbẹ́ fi ṣọwọ́ sí wa pé ká bá wọn béèrè lọ́wọ́ yín. lágbára títóbi ọlọ́run orí àwọn olùdájọ́ ẹgbẹ́ yìí náà yẹ fẹ́ mú ọjọ́ ọlọ́pọ̀ dẹ́nu kì í sí ìjẹ́fẹ́ bọ́jọ́ àwọn náà tẹ́lẹ̀ sí ọlọ́pọ̀ dẹ́nu àti kí ilé ẹgbẹ́ yẹn
lójú ẹ̀mí wa ọ̀nà jẹ́ kó ní ìlọsíwájú kó gbogbo awuyewuye bẹ̀ ọ̀nà jẹ́ ká pàdé ẹ̀ tó jẹ́ kókó dùn nítorí tí wọ́n sọ pé màá wá lágbára Ọlọ́run màá wá lágbára Ọlọ́run ọ̀nà bá bá rẹ̀ ti ní àtẹ̀yìn àtàwọn tó fẹ́ gbọ́ wa náà ọ̀nà bá bá rẹ̀ ti wà pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ìṣàdéhùn pẹ̀lú àṣìṣe lọ́dọ̀ Ọlọ́run wà. nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ó dàbí òórùn ti yín báyìí ni gbogbo ọmọ ẹgbẹ́ fẹ́ fi sásọ torí ọ̀pọ̀lọpọ̀ tí ó ń pè mí lábẹ́ aṣọ ni pé bó la ṣe fẹ́ wójútùú sí èmi ò jù ọ́ ìwọ ò jù mí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ MAN ṣùgbọ́n mo rí òye yín àti làákàyè tó lódùmarè fi dá yín lọ́lá pé ẹni tó bá tó ní gbà òun là ń sátọ̀ lọ léyìí tó jẹ́ kí ààrẹ Surajudeen Amusa yàn yín gẹ́gẹ́ bí olùdarí tí ó lè yanjú wàhálà àti ìdúnkùkù tó wà láàrin ọmọ ẹgbẹ́ sẹ́gbẹ́ nínú ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria. A pè yín ẹ wá pẹ̀lú àṣẹ Olódùmarè mo fẹ́ kẹ́ fi yẹn sọ́kàn láti wá bá wa yanjú ẹgbẹ́ MAN torí kò sí nǹkan míì ju pé wọ́n ti fọ̀rọ̀ ẹ̀kọ́ mi lọ́rùn lọ mo ṣe Bọ́lá tán kì í ṣẹni àìmọ̀ mi ó ti fẹ́ dàbí pé àsìkò ní ò gbà mí mi ò bá fi ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ tèmi àti wọn jọ sọ sórí afẹ́fẹ́ ó fẹ́ dàbí ìgbà pé à ń ṣègbè lẹ́yìn ẹgbẹ́ kan sí kan ṣùgbọ́n ẹgbẹ́ MAN kì í ṣẹgbẹ́ téèyàn gbọ́dọ̀ ṣègbè lẹ́yìn ẹnìkan sí ẹnìkejì lẹ́yìn pé bó bá ṣe ń wà kájọ yanjú dúkù tó bá wà níbẹ̀ kájọ yanjú gbogbo ẹ̀ náà. So Alhaji Abdulrasheed Adédèjì Bello inshallah Dejisco báwọn èèyàn ṣe ń pè wọ́n torí nígbà tí ayé sì dáyé késẹ́ẹ̀tì aláfọwọ́yí oní pélébé báyìí ọ̀pọ̀lọpọ̀ gbà mo ti rí stíkà wọn wá inshallah Dejisco ẹ̀mí mi máa ń sọ fún mi pé inshallah Dejisco kò gbọ́dọ̀ jẹ́ èèyàn kan yẹpẹrẹ torí ẹni tó f'Olódùmarè síwájú ni mo fi mọ̀ pé gbogbo nǹkan tí n bá déwájú yín tàbí nǹkan tẹ́ ẹ bá lọ́wọ́ sí ó di nǹkan tó Olódùmarè gbọ́dọ̀ yanjú tó gbọ́dọ̀ ṣe láṣepé tó mo kí yín pé ẹ kú ohùn ẹ kú kó lè dá ẹ kú kó má bàjẹ́ ẹ kú kí gbogbo wa lè jọ wà níṣọ̀kan nínú ẹgbẹ́ MAN tẹ̀ ń bá kiri ẹni tó bá ti lè tó lé ẹ̀ ó ti lè tó ìlú mo fi eléyìí kí yín pé ẹ kú iṣẹ́ Olódùmarè á máa gbà fún yín ẹ ní ṣàṣìṣe o kò ní bọ́rọ̀lẹ̀ fún yín láṣẹ Èdùmàrè tó gbogbo ẹ̀yin olùgbọ́ wa títí ọjọ́ mẹ́jọ tí ẹ tó mọ̀ gbóhùn wa ká mọ̀ sọ fún yín nípa ìdààmú tí ó wà nínú ẹgbẹ́ MAN. Ìta fẹ́ yanjú